látàrí awuyewuye tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà nípa lẹ́tà tí ààrẹ àná olóyè olúṣẹ́gun ọbásanjọ́ kọ sí ààrẹ buhari ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ìpínlẹ̀ ògùn bá iléeṣẹ́ ìròyìn àtótó sọ̀rọ̀. jẹ́ kí àwọn èèyàn wa nílé kí wọ́n mọ̀ yìí mà. ẹ ṣé, èmi ni olóyè alihaja Adewunmi alaba sekinat tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tó ń pè ní alabama. Mo jẹ́ ọmọ bíbí inú ìlú ìlarò ní gúúsù yewa ní ìpínlẹ̀ Ògùn. Ṣé olóòtú òtítọ́ ni nígbà tí èmi náà kọ́kọ́ gbọ́ pé ààrẹ Ọbásanjọ́ kọ lẹ́tà wọ́n kọ ìwé sí ìjọba, mo kọ́kọ́ wò pé kí ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kí ni wọ́n tún fẹ́ gan-an. Nígbà tí mo wá ka ìwé yẹn fúnra mi ni mo wá rí pé olóyè Ọbásanjọ́ náà ti dáhùn ohun tí wọ́n fẹ́ ìṣọ̀kan, ìrẹ́pọ̀ àti ìlọsíwájú orílẹ̀-èdè tá a wà nínú ẹ̀yìn orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ni wọ́n. Olóyè Ọbásanjọ́ rọ̀rọ̀ sọ, wọ́n rí sọ tí ẹ bá wò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti ìgbà tí ìjọba tí à ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí ti bẹ̀rẹ̀ ní gbogbo nǹkan ti wọ́n. Àmọ̀ye tá à ń ra àpò rẹsì tẹ́lẹ̀, àmọ̀ye tá à ń rà nísì. Kódà epo pupa tá a fi ń sebẹ̀, àmọ̀ye tá à ń rà tẹ́lẹ̀, àmọ̀ye tá à ń rà nísì. Ẹ wo pẹtiró tá a fi ń gbé ọkọ̀ kiri yìí, àmọ̀ye tá à ń rà tẹ́lẹ̀, àmọ̀ye tá à ń rà nísì. Pẹ̀lú pé ó tún wọ́n náà ìjọ̀gbọ̀n lẹ́ máa fi ríra. So ihun tí olóyè Ọbásanjọ́ ń sọ òótọ́ ni, ara ni àwa ọmọ orílẹ̀-èdè yìí púpọ̀, ara ni wá ó kọjá sísọ. Láago mélòó atọ́kùn, láago mélòó kọ́mọ Nàìjíríà ní sùúrù díẹ̀ sí ní àsìkò tá a wà yìí. Ní ìjọba tí wọ́n ti ṣe ní ọdún mẹ́ta tí nǹkan kan ò jáde ńbẹ̀, ṣọ́dún kan tó kù yìí náà fẹ́ fi túnṣe, náà fẹ́ fi tún gbogbo ohun tó ti bàjẹ́ ṣe. Èmi ò rò pé sùúrù yẹn o, téèyàn bá ní sùúrù títí tó bá sún kò giri tó kù náà ní kéèyàn yíjú. Ẹ mọ̀ pé ní ìsìn àwọn ọmọ Nàìjíríà a ti ń sọ síta tẹ́lẹ̀tẹ́lẹ̀, à ń wò ó bóyá ó máa dáa, ọdún kìíní lọ kò sí yàtọ̀, ọdún kejì lọ kò sí. Nínú èsì tí ààrẹ náà fi mórí, wọ́n ní ẹ̀yìn ráìsì ó máa tó wálẹ̀ títì. Láago mélòó atọ́kùn, láago mélòó nìyẹn nígbà tí gbogbo nǹkan ti ṣubú tán, tílẹ̀ ti ṣú, tẹ̀wáṣẹ̀ yìí sọ pé ká ní sùúrù. Èmi ò rò wípé sùúrù yẹn àti ìnítò àti bóyá ààrẹ Buhari bóyá wọn ò bá tiẹ̀ gbìyànjú díẹ̀ sí, ṣùgbọ́n bàbá ti dàgbà. Èmi náà faramọ́ kán lọ sinmi, kán lọ jókòó sí. Alájà mínísítà fún iṣẹ́ ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà Audu Ogbe wọ́n sọ pé ìpínlẹ̀ 16 ló ti yọ̀ǹda ilẹ̀ fún àwọn Fúlàní kó máa fi da màálù wọn. Alájà kárìkà pọ̀ ìyẹni ǹjẹ́ ẹ rò pé ó yẹ kí ìpínlẹ̀ Ògùn náà wọ́n yọ̀ǹda ilẹ̀ fún àwọn màálù yìí? Atọ́kùn, èmi ò rò yí pé ohun tí alákòóso yẹn sọ, èmi ò rò pé ó dáa tó, nítorí pé ká bá ní ká yọ̀ǹda nítorí pé àwọn kan ń sin màálù, iṣẹ́ tiwọn táwọn fi ń jẹun, ká wá gbé káàkiri gbogbo ìlú. Kí ló dé tí ààrẹ àná nígbà táwọn wà níbẹ̀ tó jẹ́ pé iṣẹ́ tiwọn nílùú wọn ni pé ká ṣe àdìrẹ, kí wọ́n wá pa láṣẹ pé gbogbo ìlú o ló gbọ́dọ̀ fún wa nílẹ̀ tá a ti máa ṣe àdìrẹ? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Èmi ò rò pé ó tó ń da màálù nílẹ̀, ṣé ká fáwọn aládìyẹ náà nílẹ̀? Àbí àwọn tó ń ṣe fùfú lágbègbè tiwa ń bí ká bẹ̀rẹ̀ sí fún wọn nílẹ̀ káàkiri ìpínlẹ̀, ṣe bí kálukú ń ṣòwò tiẹ̀ ni. Àwọn darandaran owó tiwọn ni wọ́n ń ṣe, ọrọ̀ ajé tiwọn dìye, ọrọ̀ ajé tiwa náà nìyí. Àwọn ò lè fi ọrọ̀ ajé tiwa wá dí tiwọn, wọn ò lè fi tiwọn wá dí tiwa lọ́wọ́. Ọrọ̀ ajé tiwa ni àgbẹ̀ ṣíṣe, ọrọ̀ ajé tiwọn ni màálù dídà, kò jọra wọn. Ìhun táwọn ń ṣe òun ló ń ba gbogbo ohun táwa ń ṣe jẹ́ yìí, ká tún wá fún wọn nílẹ̀ sáàrin wa ń bí.
onídìrí ni mí o. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo lọ sí girama. Ọlọ́run tún fún mi lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Ìbàdàn, University of Ìbàdàn. Ibẹ̀ ni mo ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òṣèlú tí ẹ̀ ń pè ní political science.